ṣé wọ́n ti gbé ọ̀rọ̀ kan wá sọ́dọ̀ yín rí bóyá orí ẹni yẹn ò sunwọ̀n o wọ́n wá pé àwọn fẹ́ kí orí sunwọ̀n torí Yorùbá sọ pé orí làbá bo àbá fò sálẹ̀ wọ́n ní orí gbé ọdẹ títí ọdẹ rìn kágbó rẹran pa orí gbé àgbẹ̀ ó kọbè ó jèrè ilẹ̀ Èdùmàrè wọ́n ṣe ti aláṣetì àwọn kan wà wọ́n lè ti máa ṣe tí wọ́n tì bóyá wọ́n gbéṣẹ́ wọn dọ́dọ̀ yín Olódùmarè dẹ̀ fi àṣẹ sí ṣó ti wà rí. Oríṣiríṣi ló ti wà dáadáa bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run tara wa gba àdúrà wọn ẹlòmíì gbogbo nǹkan le kokoko fún nígbà tá a dẹ̀ dáfá tá a rí i pé Ifá ló ń rù ẹ̀ tó o bá tẹfá ọ̀nà àlà ògo abúyọ àṣọ ògùn kankan fún nígbà tá a dẹ̀ tẹfá fún tá a ṣẹ́fì tí gbogbo orí rẹ̀ ká ṣe fún ọ̀nà ẹ̀dẹ́là ó dẹ̀ ń rí ṣe mú ewà ní ìfowómi ra mọ́tò rí nínú àwọn tá a ṣe fún wọ́n ń gbé mọ́tò fún mi tíṣẹ́ jẹ́ ó dáhùn wọ́n rí i pé babaláwo lélẹ́yìí ó di mọ́tò mẹ́ta tí mò ń gùn ìkíní wọ́n fún mi ní ìkejì wọ́n fún mi ní ìkẹta náà yìí òun náà mò ń gbé wọ́n fún mi ní nípasẹ̀ pé bá a ṣe ń bá wọn ṣe tára ń tù wọ́n ní wípé mo tuwó mi jọ báyìí mo gbé dédi mọ́tò irọ́ mi ò purọ́ mi ò purọ́ pé Ifá ti gbé yín gan ni o. wọ́n máa wá gbé lágbà ọmọ kọ́kọ́rọ́ ẹ̀ bàbá ó ní tẹ́ ẹ ṣe fún mi ẹni tó fẹ́ lọ rí ìwò tó ti gbìyànjú tá a dẹ̀ ṣe tutù fún tá a ṣe everything fún níṣe ni wọ́n lu kinní ẹ̀ ló ń tẹ̀ bó ṣe kọjá sọ́ọ̀bù nígbò dẹ̀ dọ́hùn tí gbogbo nǹkan ẹ̀ ń dà fún rẹ̀ ló pọ̀ rẹ̀ tó sẹ́ǹdì mọ́tò sí Ifá ìdẹ́sì wà lọ́dọ̀ tí mò ń bá a dà tó ń fi nǹkan owó ètùtù ṣọwọ́ di sin mélòó bẹ́ẹ̀ bá mo ti wà primary 3 ni wọ́n ti ṣí pẹ̀lẹ́ fún mi. èwo lọ̀pẹ̀lẹ̀ yẹn? ọ̀pẹ̀lẹ̀ ni ohun tí a máa ń dà tá a máa ń béèrè tó ọ̀pẹ̀lẹ̀ yẹn jẹ́ ìránṣẹ́ sí Ifá inú ìránṣẹ́ Ifá ni ìránṣẹ́ kì í ṣe bóun náà ní Ifá nǹkan ní Ifá ọ̀pẹ̀lẹ̀ dá dúró Ifá dá dúró ìgbà míì náà a máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ tó máa tọ́ni sọ́nà mọ̀ṣá kò lè tọ́ni sọ́nà bí tí Ifá bá sọ gangan ìyẹn ni wọ́n kọ́kọ́ máa ń ṣí fún ọmọ awo tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àmọ́ láti èjì ogbè dé lédù mẹ́rìndínlógún lẹ́yìn lédù mẹ́rìndínlógún yẹn a wá bẹ̀rẹ̀ sí ní máa ṣan a máa fi lura wọn ó lè nà gbé yẹ̀kú òun yẹn lọ bàbá ń pè ní àfikalẹ̀ka ó lè ní òfù náà gbé ni mo dá yìí o a ní kí lélẹ̀ a ní òfù kí lélẹ̀ yìí ó gbé pàìpẹ́ papọ̀ ó dòfù náà gbé tó bá tún jàn mọ́lẹ̀ òtúrá rè ọ̀ṣẹ́ rè wọ́n á ní kí ló wí ń gbọ́ òfù tí kọ́kọ́ wá tó tùrá tẹ̀tẹ̀lé wọ́n bá ní kí ló wí Ifá kọ nǹkan tó wí nìyẹn ó ti mú bò lọ́tún nìyẹn tó bá yẹ pé òtúwá yẹn ló kọ́kọ́ wá tó fù tẹ̀lé ó ti ní hẹ. ìgbà kan ti wà tẹ́tí wò pé iṣẹ́ yìí bóyá tí ẹ̀ fi lẹ́jàre bóyá kò gbè yín gbà yẹn ó ṣó ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí wípé àsìkò wà pé kí n filẹ̀ wípé kò gbè mí kò ṣẹlẹ̀ rí. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talẹ̀ talé ralẹ̀ bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra 1 to 2 acre 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra 3 to 5 acre 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acre 900,000 naira
naira ní éka kọ̀ọ̀kan. 11 to 50 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀, ní báyìí 500,000. ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Àṣepa 600,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀, 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀, 750,000 ní báyìí. Ìjẹ̀bú-Òde 900,000 naira ní tẹ́lẹ̀, 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. Ilẹ̀ tó wà ní Ìṣàrà, Ṣàpàdé, Àtàn-Owódé. Àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. Ní ti farmland wa láti Lagos Island sí Orílẹ̀ Oko 58 minutes drive ní. Láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ni. Láti Mòwe 20 minutes drive. Láti Abẹ́òkúta 30 minutes drive. Ṣàgámù 20 minutes drive. Ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. Láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ni. Ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Mo kí yín lọ́dẹ̀ yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ní dédé àsìkò yìí mo wà pẹ̀lú babaláwo Ifádámiláre Alápá Ọ̀pẹ̀lẹ̀. Mo kí yín sà. Ó ẹ̀yin bàbá. Ẹ ṣeun iṣẹ́ náà. Ẹ ṣeun bàbá. Ẹ máa mọ̀ ṣe o. Àṣẹ. Àṣẹ. Ẹ bá wa dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ àti àwọn ipò tẹ́ dìmú fáwọn èèyàn tó ń wò yín. Orúkọ tèmi ni Olóyè Ifádámiláre Àyìnlá Alápá Ọ̀pẹ̀lẹ̀ Òjó, tí mo jẹ́ Aláàfin ìlú Ẹ̀gbá. Mo dẹ̀ jẹ́ Ọ̀dọ̀fin ìlú Òkìjà. Àkọ́dá Ìkìjà Irin nìlúgùn. Balógun ẹgbẹ́ Ifálóláyé Òkè Ọ̀nà Ẹ̀gbá. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí àgbà tó sì tún jẹ́ babaláwo tẹ́ ti ní ìrírí nídìí iṣẹ́ babaláwo yìí, ó ti tún gbà wo tẹ́ ti bẹ̀rẹ̀? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìgbà tí a ti bẹ̀rẹ̀ yẹn kì í ṣe pé bóyá ó ṣe é kà torí pé wọ́n bí wa sínú ẹ̀ ni. Bàbá tó bí bàbá mi wọ́n ń pè láwẹ̀róró. Awẹ̀róró. Òun ló bí Fáyẹmí. Fáyẹmí ló bí Òjò ló bá àwọn bàbá tiwa. Bàbá wa yẹn Ifá ni láti kékeré tán ti bí mi tán ti fẹsẹ̀ mi tẹpọ́n báyìí ló sọ pé Ifá ni kí n máa kọ́. Kó tó di wípé ìgbà tó dẹ̀ yá wọ́n ní dandan wọ́n ní kéèyàn lọ léèwé náà pé kéèyàn lè tiẹ̀ mọ̀ kọ́ mọ̀ ká. Nígbà mo ti wà primary 3 ni wọ́n ti ṣípẹ̀lẹ̀ fún mi. Èwo lọ̀pẹ̀lẹ̀ yẹn? Ọ̀pẹ̀lẹ̀ ni ohun tí a máa ń dà, tá a máa ń béèrè. Ọ̀pẹ̀lẹ̀ yẹn jẹ́ ìránṣẹ́ sí Ifá. Inú ìránṣẹ́ Ifá ni. Ìránṣẹ́ kì í ṣe bóun náà ni Ifá. Òun kọ́ ni Ifá. Ọ̀pẹ̀lẹ̀ dá dúró, Ifá dá dúró. Ìgbà míì náà a máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ tó máa tọ́ni sọ́nà. Ṣùgbọ́n ṣá kò lè tọ́ni sọ́nà bí tí Ifá bá sọ gangan. Ó ti yé. Ìyẹn ni wọ́n kọ́kọ́ máa ń ṣí fún ọmọ awo tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Á mọ̀ láti Èjìogbè dé lédù mẹ́rìndínlógún. Lẹ́yìn lédù mẹ́rìndínlógún yẹn á wá bẹ̀rẹ̀ sí ní máa ṣan. Á máa fi lura wọn. Ó lè nà gbéyẹ̀kú, òun yẹn làwọn bàbá ń pè ní àfikalẹ̀ka. Ó lè ní òfù náà gbé ni mo dá yìí o. Á ní kí leléyìí, á ní òfù kí leléyìí ó gbé pàìpè papọ̀ ó dòfù náà gbé. Tó bá tún jàn mọ́lẹ̀ òtúrá rè ọ̀ṣẹ́ rè wọ́n á ní kí ló wí. Nígbà òfù tí kọ́kọ́ wá tó tùrá tẹ̀lé wọ́n bá ní kí ló wí. Ifá kọ nǹkan tó wí nìyẹn. Ó ti mú bò lọ́tùn nìyẹn. Tó bá yẹ pé òtúrá yẹn ló kọ́kọ́ wá tó fù tẹ̀lé ó ti ní hẹ. So gbogbo ẹ̀kọ́ yẹn dádì mi ló fi kọ́ mi láti bí primary 3
primary 3 yẹn mo wà ní 98 nìyẹn ní primary 3 yẹn mo ti ń ṣí pẹ̀lẹ́ wọ́n ti ń kọ́ mi. Ṣé bàbá yín ló wá kọ́ yín títí tí ọ̀dọ̀ wọn lẹ ti jáde? Àwọn kọ́ ni wọ́n kọ́ mi títí tí nígbà mo jáde ní tí máa kúrò primary tí máa jáde primary 6 ní 83 wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ bàbá wa kan à ń pè ní Ìfákóredé ní Ìta Ẹlẹ́gà. Àwọn ò tiẹ̀ dúró tì gangan ṣùgbọ́n ṣá bá mi mọ̀ pé babaláwo ni wọ́n. Tó tí bá mi bá fẹ́ ṣe nǹkan àwọn náà máa ń pè. Bóyá wọ́n fẹ́ tẹ̀fá ni àwọn náà máa mósù. Bí wọ́n fẹ́ dámọ̀ nídìí Ifá ni àwọn náà máa ṣe ètùtù ẹ̀. Àbí pé wọ́n fẹ́ fi ìdí ẹgbẹ́ balẹ̀ àwọn náà máa pè. Gbogbo nǹkan tí wọn ò bá lè dá ṣe wípé kí n wá ẹnìkan support àwọn náà máa pè. Àwọn náà wá jọ ń ṣe nígbà yẹn. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ṣe ìyẹn jẹ́. Ó dà láti ìgbà tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ Ifá ìyẹn ti iṣẹ́ babaláwo. Ǹjẹ́ ìgbà kan ti wà tẹ́tí wò pé iṣẹ́ yìí bóyá tí ẹ fi lẹ́jàre bóyá kò gbè yín gbà yẹn ó ṣó ṣẹlẹ̀ rí? Kò ṣẹlẹ̀ rí wípé àsìkò kan wà pé kí n filẹ̀ wípé kò gbè mí kò ṣẹlẹ̀ rí torí pé à ń gbé Ọlọ́run ṣe tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àfìgbà tí èèyàn kọ́kọ́ dé díẹ̀ ẹni tí ó bá dé gbogbo iṣẹ́ náà dẹ̀ ni tí yóò bá ní àforítì lórí iṣẹ́ yẹn tí ó bá múra rẹ̀ á fẹ́ sáńbẹ̀ òṣìṣẹ́ tí ò torí pé kó o tó jókòó kọ́wọn èèyàn tó mọ̀ ẹ́ ń di iṣẹ́ yẹn á mì lọ́tùn lósì nígbà tá a dé tá a wá jókòó àǹtẹ̀lì dáàdi wa àjọ ń ṣe rírí ṣe dẹ̀ pọ̀ nígbà yẹn ká má gbé mi ló mú mi súnmọ́ ọ̀gá mi bọ̀dá Akin Fálẹ́yẹ ní Ìjàyè Kúkúdù nígbà yẹn tí ó bá ti sí nǹkan kan mo lè bọ́ àlejò lọ́dọ̀ wọn wọ́n lè ní bá wọn dáfá fún wọ́n lè ní bá wọn ṣe ètùtù fún àṣé èyí tá a bá dẹ̀ pa èyí tó bá tọ́ sí mi wọ́n á fún mi bẹ́ẹ̀ la ṣe ń bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kò sígbà kan tí mo ní pé kinní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó wá mọ̀ mí ní babaláwo náà wọ́n máa ránṣẹ́ pè wá pé kí n wá o àwọn fẹ́ ṣètùtù kan kí n wá bá wọn ṣe o àti kí n wá bá wọn dáfá o mo dẹ̀ ń lọ mo dẹ̀ rí tọ́rọ́kọ́bọ̀ mọ̀ wálé ló fi di wípé Ọlọ́run wá ṣe tí gbogbo ẹ̀ wá dà ṣé wọ́n ti gbé ọ̀rọ̀ kan wá sọ́dọ̀ yín rí bóyá orí ẹni yẹn ò sunwọ̀n o wọ́n wá pé àwọn fẹ́ kí orí sunwọ̀n torí Yorùbá sọ pé orí làbá bo àbá fò sálẹ̀ wọ́n ní orí gbé ọdẹ títí ọdẹ rìn kágbó rẹran pa orí gbé àgbẹ̀ ó kọbè ó jèrè ilẹ̀ Èdùmàrè wọ́n ṣe ti aláṣetì àwọn kan wà wọ́n lè ti máa ṣe tí wọ́n tì bóyá wọ́n gbéṣẹ́ wọn dọ́dọ̀ yín Olódùmarè dẹ̀ fi àṣẹ sí ṣó ti wà rí? Oríṣiríṣi ló ti wà dáadáa bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run tara wa gba àdúrà wọn tó jẹ́ pé ẹlòmíì gbogbo nǹkan le kokoko fún nígbà tá a dẹ̀ dáfá tá a rí i pé Ifá ló ń rò ẹ̀ tó o bá tẹfá ọ̀nà àlà ògo á búyọ àṣọ ògùn kankan fún nígbà tá a dẹ̀ tẹfá fún tá a ṣẹ́fì tí n fi gbogbo nǹkan yẹ ká ṣe fún ọ̀nà ẹ̀dẹ́là ó dẹ̀ ń rí ṣe mú ewa ní ìfowó mi ra mọ́tò rí nínú àwọn tá a ṣe fún ló ń gbé mọ́tò fún mi tíṣẹ́ jẹ́ ó dáhùn tán rí i pé babaláwo leléyìí ó di mọ́tò 3 tí mo gùn ìkíní wọ́n fún mi ní ìkejì wọ́n fún mi ní ìkẹta náà yìí òun náà mo gbé wọ́n fún mi ní nípasẹ̀ pé bá a ṣe ń bá wọn ṣe tára ń tù wọ́n ní wípé mo tuwó mi jọ báyìí mo gbé dédi mọ́tò irọ́ mi ò purọ́ mi ò purọ́ pé Ifá ti gbé yín gan ni o. Wọ́n máa wá gbé lágbà ọmọ kọ́kọ́rọ́ ẹ̀ bàbá ó ní tẹ́ ẹ ṣe fún mi ẹni tó fẹ́ lọ ìlú òyìnbó tó ti gbìyànjú tá a dẹ̀ ṣe tutù fún tá a ṣe everything fún níṣe ni wọ́n lu kinní ẹ̀ ló ń tẹ̀ bó ṣe kọjá sọ́ọ̀bù nígbò dẹ̀ dọ́hùn tí gbogbo nǹkan ẹ̀ ń dà fún rẹ̀ ló pọ̀ rẹ̀ tó sẹ́ǹdì mọ́tò sí i
Ifá ìdẹ́sì wà lọ́dọ̀ tí mò ń bá a dá tó ń fi nǹkan owó ètùtù ṣọwọ́ dì sí mélòó bẹ́ẹ̀. Mo fẹ́ bèrè nǹkan níbi àárín yẹn. Ṣé tí ẹnìkan tí ó bá ní àwọn ìpèníjà kan bóyá nǹkan ò lọ déédé fún yẹn, ṣé ó kàn déédé máa ń wá bẹ́ẹ̀ nígbà míì, àbí irú ẹni bẹ́ẹ̀ ń ṣe ló gbọ́dọ̀ tún sáré sọ́rọ̀ ààrẹ? Ìmíì máa wà tó jẹ́ pé ó wá bẹ́ẹ̀ nígbà tí kò mọ̀nà tó jẹ́ kó tọ̀. Ìmíì máa wà ó ń jẹ́ ọwọ́ àwọn àgbàlagbà tí wọ́n fi fún ọ̀tá ẹ̀ ní ìdádúró tó jẹ́ pé wọn ò fẹ́ kó rọ́nà lọ. Ṣó ti yé? Èyí tó bá jẹ́ pé kò tí ì tọ ọ̀nà ẹni tá a bá béèrè, ohun tí Ifá bá sọ fún wa pé ká wí fún pé ọ̀nà rẹ̀ ìgbẹ́rẹ̀ tó bá ti tọbẹ̀ ọ̀nà ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní là, gbogbo nǹkan ẹ̀ máa dà. Tó bá ti jẹ́ pọ́wọ́ àwọn àgbàlagbà ni, àtẹsẹ̀bọ̀ a bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀yọ̀nú wọn fún àtúndé wọn, gbogbo ẹ̀ lóríṣiríṣi tá a dẹ̀ máa dá tá a máa ró pẹ̀lú ẹ̀. Lógo Elédùmarè, òun ní àrọ́nà lọ, gbogbo nǹkan àbọ̀ sí. Àwọn míì wọ́n máa ń ní àwọn ìpèníjà bóyá nípa ti ọ̀rọ̀ ọlọ́mọdé. Ṣé ẹ ti ṣèkan rí? A ti ṣe rí dáadáa tó jẹ́ pé tọ́rọ̀ ọmọ ń dùn tó dáfá, àkọ́kọ́ dáfá fún wọn ni, tó tẹ̀ jẹ́ pé Ifá gbẹ̀rin ewúrẹ́ ni. Wọ́n ti gbìyànjú kò sí ọ̀nà tí wọ́n tọ̀. Wọ́n ti sọ fún ẹlòmíì pé kò lè bímọ mọ́, tá a dẹ̀ dáfá fún, tá a ṣe tutù, iṣẹ́ Ifá tán ṣe fún ìgbà tó wọn àtọkọ ẹ̀ dẹ̀ máa ní pàdé, kò mọṣú jẹ, ó dẹ̀ dọlọ́mọ. Tán dẹ̀ mọ̀, tán dẹ̀ wá dúpẹ́. Mo fẹ́ fi ìbéèrè kan kún. Àwọn míì wá ní, àwọn babaláwo míì wá béèrè pé odidi ewúrẹ́ kan lẹ́ẹ̀rà o, odidi kinní kan àkùkọ adìẹ kan lẹ́ẹ̀rà o. Wọ́n ní ọgbọ́n pé babaláwo fẹ́ fọgbọ́n jẹun ni, wọ́n fẹ́ fọgbọ́n jẹran ni. Ẹ gbọ́, kí lẹ lè sọ lórí ẹ̀? Ọ̀gbẹ̀rì àwí yẹn, ọ̀rọ̀ ọ̀gbẹ̀rì ni. Ohun tí Ifá bá sọ pé ká gbà náà ni. Ní ìsìn ẹlòmíì wà tó bá ń bẹ lọ́wọ́ ọmọ ló bá dáfá yẹn, tí Ifá bá ní ó dà o kó lọ ní kó bọ̀fá fún. Ètò ẹlòmíì ó lè yí kó jẹ́ pé nítorí ọkọ ẹ̀, ẹni tí ó bá nífá ló gbọ́dọ̀ fẹ́. Tọ́kọ ẹ̀ ò bá tí ì tẹfá, ó lè má bímọ. Tó ọkọ ẹ̀ bá wá tẹfá tán sóde ìwò tán ṣe everything ló máa dọlọ́mọ. Ìmíì wà ọkọ ẹ̀ ti nífá, Ifá gba ẹran ewúrẹ́, okùn inú ọmọ ẹran ewúrẹ́ yẹn ló máa fi ṣiṣẹ́ Ifá fún jẹ. Inú ọmọ ẹran ewúrẹ́, nígbà bá ní okùn inú ẹ̀, odindi ewúrẹ́ ló máa rà. Okùn ọmọ inú ẹ̀ yẹn ló fẹ́ lò pẹ̀lú gègéèrù ló máa ṣiṣẹ́ Ifá yẹn sínú ẹ̀ fún, tó fi máa jẹ́, tó fi máa dọlọ́mọ. Ǹjẹ́ kíní yẹn ṣe é dára láì ra jẹ̀páàrọ̀ odindi ẹran ewúrẹ́. Ewúrẹ́ òun náà wọ́n dẹ̀ máa fi bọfá ni. Wọ́n bá dẹ̀ pin tán, kì í ṣe pé babaláwo máa ń gbé lọ. Ẹran tó bá fi bọfá àfi tó bá sọ pé ò jẹ. Tó bá lọ fẹ́ jẹ́. Tó bá ní o máa jẹ, wọ́n máa pín méjì ni. Wọ́n lè sọ fún pé eléyìí nítọ̀dọ̀ tiwa, wọ́n máa là méjì ni. Ìlàjì tí ẹni tó fẹ́ ran bọfá, wọ́n máa ṣe ọ́ bóyá máa ṣe ni. Ilé ọkọ ẹ̀ ló ní eléyìí, ilé ìyàwó ẹ̀ ló ní eléyìí. Apá, ìtàn, ẹ̀yìn àwọn ìyàwó ilé wọn á yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀. Ìlàjì tó kù àwọn babaláwo ló mọ̀ bọ́yẹn, wọ́n pé gbà ń bẹ̀, àwọn náà mọ̀ bọ́yẹn máa pín. Ǹjẹ́ ẹ ti rẹ́lì kan bóyá ó lóyún fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ò ti ẹ̀rọ ọmọ bí bóyá wọ́n di ọmọ mọ́ nínú ni? Ṣérú ẹ̀ ti ṣẹlẹ̀ rí? Ó ti ṣẹlẹ̀ rí dáadáa, ó ti ṣẹlẹ̀ rí. Nígbà tí mo tiẹ̀ ṣì wà ní pé mò ń tẹ̀lé dádì mi, obìnrin kan wà tó jẹ́ pé wọ́n di ọmọ yẹn mọ́ ọ́nú, bọ̀tí nípasẹ̀ pé ájò tí wọ́n ń lò fún, ó fẹ́ bímọ, bó ṣe ń gbìn kíní yẹn mú kò bímọ. Wọ́n ṣe náà fi wá pé dádì tìmí káwòrí wá jẹ nímọ̀ rẹ̀ kí bàbá tó lọ dáfá fún wọn. Wọ́n dáfá fún wọn pé àwọn àgbàlagbà ló wà ń di kíní yìí o, wọ́n ṣe báyìí kan ṣe báyìí o. Ìgbà tọ́wọ́ yẹn yẹra tán, ìyá tó wà ń di ẹ̀ gangan wá bá dádì mi tó ń sọ fún wọn pé àwọn làwọn wà ń di ẹ̀ o. Ìwọ̀n báyìí ni kó o gbà o. Ẹni yìí ó ń sin ẹran ewúrẹ́ kan o, mẹ́rin ló ń bí o. Àwọn fẹ́ gbà.
tó bá máa jáde ẹ̀ṣọ́ kan wà lọ́wọ́ ẹ̀ ṣé ènìyàn ní tó bá ó kọjá àdòdó báyìí kó fi sí gbogbo nǹkan bẹ́ẹ̀ ìwà tí ìyàwó ẹ̀ ń fún gbogbo ẹ̀ lọ sọ wọ́n ní ṣùgbọ́n ṣáà ń bá ìyàwó fẹ́ gbà tán ò bá ti gbà àwọn ò lè dáríjì ìṣe ẹ̀ bá ti gbà sótán ọ̀nà tán gbàtàn dẹ́dì bàbá dẹ́ ìṣàlàyé gbogbo àwọn nǹkan pé ń báyìí níbo ni wọ́n máa kó wọn ní ìrókò kan wà lẹ́yìn abúlé wọn kan kó lọ bẹ̀ wọ́n dẹ̀ kó lọ bẹ̀ fúnra làwọn náà ní kan mú wọn dẹ̀ mú débẹ̀ wọ́n so mọ́lẹ̀ wọ́n ń lọ àṣeyà yẹn sì wà òun náà ti dé di ìrókò bí bá mi ṣe ń lọ báyìí ló pé wọ́n padà ló fún wọn ní nǹkan kan lọ lò fún wọ́n dẹ̀ lò fún báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àti ibi àtọmọ ó wálẹ̀ ní wọ̀rọ̀ lọ́wọ́ kan ìgbàlà yìí mo rí tó jẹ́ pé nígbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi níjọ̀gá orílẹ̀ káwórí wá jẹ mímọ́ rẹ̀ lọ́dọ̀ dádì àdìmúlà ẹni èyí tí dórí ìkún ló tẹ̀ ti bímọ ibi ní òbọ̀ wọ́n ti ṣe kí wọ́n tó wá pe ọ̀gá mi nígbà dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ èmi náà ní kémi bẹ̀rẹ̀ síbẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní pe fáyẹn sí tá a bẹ̀rẹ̀ sí ní wí nígbà máa pe fáyẹn délẹ̀ ibi yẹn jábọ́ àwọn tán bá ti ṣiṣẹ́ yẹn tán àwọn ò máa ń gbójúlé wọn dẹ̀ ń jẹ́ kọ́wọn èèyàn káwọn mọ́bẹ̀ torí babaláwo kì í ṣe pọ́n ń gbẹ̀bí tá a bá ti ṣe kinní yẹn tán ẹ̀yìn kùlé náà máa gbá jáde bàbá dà ẹ máa ṣe àwọn tán máa wá kí wọn ilé náà ṣì ń padà bọ̀ wá kí wọn wọn nìjẹ́ kán rí wọn pé ẹ̀yin lẹ ṣe kinní nǹkan wọ́n ṣe ń ṣe nìyẹn mo ti rí aláàárẹ̀ tó jẹ́ pé olókọ ló mú lóbùtù bí ọdún 10 náà fi dá ìjókòó sí tó mí tẹ rárá o ààrẹ ní ẹsẹ̀ ẹ̀wú tó yìí tó ń gbìndò ìgbà tó ń ṣètùtù fún ní ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ tó yọ oyún ṣùrùṣùrù báyìí ètùtù yẹn ló tù láwọn wáṣẹ̀ fún ní nǹkan ẹsẹ̀ yẹn dẹ̀ jiná tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn tó dẹ̀ ń wá dúpẹ́ níbí báyìí lóríṣiríṣi iṣẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ wọ́n ti ara Ifá ṣe ìwòsàn yìí táwa náà ti ṣe níwọ̀nba tiwa yìí náà ó wà ń bẹ̀. ǹjẹ́ a wá rí iṣẹ́ kan tí Ifá ò lè ṣe ṣó wà? kò sí iṣẹ́ tí Ifá ò lè ṣe àfi tí Ọlọ́run bá ní kò àsìkò ẹ̀ tó pé àsìkò eléyìí tó kò sí nǹkan tá a lè lò fún un tá a bá dé béèrè Ifá ti sọ iṣẹ́ ẹ̀dẹ́ ni ẹ má ṣèpò dára yín láàmú ó ti rí báyìí tàbí kó jẹ́ pá wọ́n tó gbé e débí àwọn àgbàlagbà yẹn wọ́n ti pa sáyé tán ti pa tán kàn mí lásán ni tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n á sọ fún yín pé kò lójútùú ẹ máa gbé e lọ àsìkò tó yẹ kán gbé e wá wọn ò tètè gbé nìyẹn tí a bá wá rí pariwo gbò a lè pè é pé bóyá ìyànjú wọ́n bá ṣe ìyànjú yẹn ó possible àmọ́ kò sí ìyànjú nígbà bá ti rí i pé kò sí nǹkan kan wọ́n dà ní pé babaláwo fẹ́ gbowó lọ́wọ́ wọn lásán àbí nǹkan kan so bó ṣe rí nìyẹn. kódà àwọn kan máa ń sọ wípé àwọn máa ń lọ bá wọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ àwọn míì gbájú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n á béèrè owó lọ́wọ́ àwọn ò ní padà rí èsì ẹ̀ ṣé lóòótọ́ ṣírú ẹ̀ máa ń wà? nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ṣé ẹ rí onírọ́ ti pọ̀ ju lóòótọ́ lọ lásìkò tá a wà yìí ẹlòmíì ò kẹ́kọ̀ọ́ gbà tó bá lọ bá babaláwo gidi ẹlòmíì jìbìtì ni á mú aṣọ funfun á ta rẹpẹtẹ á máa mìṣẹ́ á máa ṣoríṣiríṣi ẹlòmíì ò tiẹ̀ dá babaláwo mọ̀ yàtọ̀ sóníṣègùn. ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé àárín yẹn gan ẹ tẹ̀síwájú náà ọ̀rọ̀ yín náà. babaláwo ọ̀tọ̀ oníṣègùn ọ̀tọ̀ ṣó ti yé ẹlẹ́rìndínlógún ọ̀tọ̀ adáhunṣe ọ̀tọ̀ ṣùgbọ́n ṣá wọn bá ti rẹ́nìkan tó ń yíwó padà babaláwo ni wọ́n ń ka gbogbo ẹ̀ sí. ẹ jọ̀ọ́ ṣàlàyé ẹlẹ́rìndínlógún babaláwo. ẹlẹ́rìndínlógún òun máa da owó ẹyọ a máa da òòṣà owó ẹyọ a máa dà òun ò rí tán lè ní òdí ẹ̀mẹ́ta ló máa dà ìwòrì ọ̀wọ́n rí bọ́wọ̀n ṣe ń wí tiwọn nìyẹn àwọn náà dẹ̀ ń sọ nǹkan tí wọ́n rí ń bẹ̀ oníkálùkù mọ̀ bó ṣe kọ́ oníṣègùn òun ní pé ẹ wá bá
nǹkan báyìí ló ń ṣe lágbájá ó máa jáwé ó máa jágbò lé lórí kò ní wádìí ẹ̀ àkànṣe oògùn fún yín ni lórí bí iṣẹ́ mi ò ṣe lé tí n bá ṣiṣẹ́ báyìí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ ìníṣègùn nìyẹn. ká má máa fi ṣèkíní ṣèkejì ṣèkẹta ó bìlẹ̀ fún pé ọ̀nà máa là fún ṣé ó ti yé oníṣègùn nìyẹn ọ̀rọ̀ wọn ó tún papọ̀ máa dáhùn ṣe kó máa béèrè nǹkan kan lọ́wọ́ nǹkan kan kàn dé ọ̀dọ̀ ẹ̀ pé báyìí ló ń ṣẹlẹ̀ sí lágbájá ó kàn wí pé tí n bá ṣe báyìí nǹkan tó ń ṣe lágbájá yẹn gbọ́dọ̀ lọ kò ní wádìí nǹkan kan wọ́n pa àwọn yẹn ládáhùn ṣe ṣó ti yé babaláwo ayé àtọ̀tọ̀ sí babaláwo tó ń bá gbé nǹkan kan wá fún sọ́dọ̀ babaláwo ó gbọ́dọ̀ gbé fákalẹ̀ kó dá lé lórí ǹjẹ́ kinní tóun fẹ́ ṣe yìí ǹjẹ́ apá òun lè ka ǹjẹ́ wọ́n á fóun ṣe ìjọ náà wà ń bẹ ẹni ìta wá dáwọ́ lè ǹjẹ́ kò ní kùnà ṣó ti yé Ifá ló máa sọ tọrọ ẹ̀ bá nídìí ájò ká ṣe oògùn sí ká ṣe ájò kan sí lọ́tùn lósì Ifá wí tẹ́ bá ti ṣe tutù ìtàn o ìhun báyìí ìgbésẹ̀ báyìí lẹ tún máa gbé lórí ẹ o ló máa jẹ́ kó bọ́ sí o babaláwo nìyẹn babaláwo ń dáfá ń ṣọ́pẹ̀lẹ̀. àwọn kan tiẹ̀ wà tẹ́ pé àwọn babaláwo kan wà tẹ́ pé tán bá fẹ́ fún yàn ní nǹkan wọ́n á ní láti gbé fàjàlẹ̀ lé lórí kan tó fún un ní nǹkan wọ́n lè ní ní sùúrù jẹ́ kàn láti dáfá lé lórí irú àwọn èèyàn náà ṣé babaláwo náà ṣì dá. babaláwo làwọn yẹn náà ní pé wọ́n bá fẹ́ fún ẹ pé kò sí náà fẹ́ ṣe wọ́n á wádìí ṣáà ṣé kí n fún mi ò kòkò bá mi kò dẹ̀ jẹ́ wàhálà fún un náà tó fẹ́ lò ayé ìsìn ó nídìí ká máa béèrè ẹ̀ torí ẹlòmíì náà gómìnà kan wá bí tó àmọ́ ìpè kínní téèyàn bá lọ sí gbẹ́rẹ́ fún tàbí nǹkan tó dé ọ̀dọ̀ ọkọ ẹ̀ lọ́hùn tó jẹ́ bóyá bí apá ni tàbí bí kan ni wọ́n sí gbẹ́rẹ́ yẹn fún tọ́pọ̀ níbo ló ti rí tó di wàhálà tàbí ọmọ kan ló dé náà fún lẹ́bu lò tán rí àwọn ẹ̀ ti dúdú kí ló ṣẹlẹ̀ níbo ló ti rélé tán bẹ̀rẹ̀ sí ní dàlámù amúhàn dọ́dọ̀ babaláwo wọ́n fún un ní nǹkan lò wọ́n sì gbá wọn ṣàwò gbogbo ẹ̀ ní ìdí kéèyàn béèrè sí lọ́tùn lósì. kódà a ti fẹ́ lọ ṣe tàbí fún yàn kan rí ó sọ lórí tẹlifíṣàn wa báyìí ni ó ní ká tó wá ó lóun ṣe béèrè o. pé ṣé kẹ́ ẹ wá kẹ́ ẹ máa wà ó ní nígbà tí Ifá sọ pé kán gbà wá lálejò. ẹlòmíì náà lórí ìbéèrè yẹn náà ọ̀tọ̀ ni wọ́n máa wí wọ́n máa dorí ìbéèrè kodò nígbà babaláwo tó sọ pé wọ́n ní Egypt ní Ifá ti wá ìgbà tó máa tún sọ̀rọ̀ ó ní wọn ò wí bẹ́ẹ̀ ó ní wọ́n ṣèǹjì ẹ̀ ní ẹ̀wọ̀n lọ́mọ bọ́n ṣe ń ṣèǹjì ẹ̀ iṣẹ́ yín ni bóyá wọ́n ṣèǹjì ohun ìyàn. ohun ìṣe ṣèǹjì ohun téèyàn bá sọ báyìí ìyẹn ló máa jáde náà ni ó jáde ẹni bẹ́ẹ̀ bá ṣe dúró nú àwòrán ní oṣù bá rẹ̀. ó ní wọ́n yí ni bẹ́ẹ̀ kọ́ lóhùn ṣe ní so irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà tàbí pé irú ìbéèrè tí wọ́n bá bí léèrè ó lè gèjà ẹ̀mí ẹ̀ so tó bá béèrè lọ́wọ́ Ọfá ó lè ní máa ń dà wọ́n lóhùn ìrù tó máa béèrè wọ́n máa lọ mú ẹṣin sọ o so ó possible kò béèrè bẹ́ẹ̀. ṣàtìrígbà tí Ifá ti fèèlì rí bóyá tí Ifá kùnà bóyá èèyàn dáfá lórí nǹkan kan ó wá ní àṣẹ ó wá fẹ́ dàbí ìgbà tó fẹ́ yọ ní lẹ́sẹ̀ lẹ̀ ṣó ń ṣẹlẹ̀. kò sì dá tìfá kùnà bí ò ṣe yí pé tífá bá sọ̀rọ̀ èmi máa wà á fún léèwọ̀ má ṣeun báyìí ṣó ti yé tó bá ti ṣe èrè wọ̀ yẹn káàtì ẹ̀nù ṣètùtù àwọn kan ní ìgbọràn sàn jẹbọrú lọ ìgbọràn sàn ẹbọrú sàn ṣó ti yé tí ò bá gbọ́ràn tó rúbọ tí nǹkan yẹn bá máa ṣẹlẹ̀ ètùtù ayọ̀ ẹ̀mí ẹ̀ kúrò nínú nǹkan yẹn lè ṣẹlẹ̀ kò ní le tó bẹ́ẹ̀ yẹn nítorí kò gbọ́ràn òun náà gbọ́dọ̀ rèé fakọ́ṣan àìgbọ́ràn ṣó ti yé ṣùgbọ́n ṣáà tó bá sọ fún un wípé báyìí ni kó o ṣe o tó bá di dáfá tán ti fún un léèwọ̀ tó bá ti gbọ́ràn tó dẹ̀ ṣètùtù kò sí ìyọnu kankan fún un mọ́ ohun tó ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó máa ní kinní kan ní àìgbèèwọ̀ tó bá sọ fún ẹ pé nǹkan báyìí ó dá Ifá ní kó má dèbí báyìí o fún àpẹẹrẹ látijọ́ tí àti ìṣọdún Ifá kọjá ní Ifá ti ní mi gbọ́dọ̀ lọ́bì kan mo dẹ̀ ti wà ní mo dẹ̀ ṣe ń béèrè Ifá ní kí n má tí ì lọ́bì kan náà ni ilé mu wà ní ìlọ́bì kankan sọ̀rọ̀ mi yẹn yé ẹlòmíì náà tán bá fún léèwọ̀ ọrú ẹ̀
ọ̀dọ̀ rẹ mi kan kò ṣeé má dé. mo fẹ́ lọ bí àfi kí n lọ ẹwọ ẹ jẹ́ kí n lọ tó bá wá rí láròrí kan á ní ṣe bó dáfá. ìjò gbé wọ̀. tó gbé wọ̀. kò gbé wọ̀. so àti èèyàn bá ṣe nǹkan tó bá dẹ̀ ti fi tó bá ti ní èèwọ̀ nú tó bá tẹ̀lé èèwọ̀ yẹn á dàbẹ̀ ni pé ẹnìyẹn ò ṣe nǹkan kan yẹn rárá náà yẹn ló fi dàbẹ̀ ní pé wọ́n á ní ó kùnà. Ifá ò kùnà àwọn náà gbọ́ náà tẹ̀ lọ́rùú ẹ̀ tó bóyá ìjẹ́ kan tẹ̀lé. ṣáà lè ríyàn tó ti wárí tó ní ó dáa òun fẹ́ ṣèbéèrè tí wọ́n wá fẹ́ ṣèbéèrè tí wọ́n rí nǹkan kan tí Ifá ò sọ nǹkan lórí ẹni yẹn tó wà. Ifá ò lè délẹ̀ kó má lọ́rọ̀ sọ. Ifá sọ tiẹ̀. Ifá sọ tiẹ̀. Ẹlòmíì gan kò mọ̀rọ̀ gbọ́ a máa bí ẹni tí ò gbọ́ Yorùbá pé bá ń sọ pé báyìí tó bá wá mí èèyàn yẹn ló ṣe máa wá láàyè pé báyìí tí wọ́n mí nìre o ló ṣe máa yé tó ti yé. ṣé tẹ́ ń sọ báyìí ni pé Ifá ò kì í sọ̀rọ̀ tààràtà. Lówe ni Ifá ń sọ̀rọ̀ ẹ̀ lówe lọ̀rọ̀ Ifá tí Ifá bá sọ̀rọ̀ àwa tí a jẹ́ atọ́nù ẹ̀ la ṣe máa tú pé ohun tí Ifá sọ rèé ohun tó Ifá sọ rèé lóòótọ́ Yorùbá ni ṣùgbọ́n ṣáà òwe ló máa fi gbé kalẹ̀. ṣáà máa ń ráwọn tó máa ń ṣe fátú tó wà àbí èèyàn lè ṣe fátú. kò sí àfẹn tí ó bá kẹ́kọ̀ọ́ ẹ̀. ó dà ẹja fi mọ síbẹ̀ yẹn lónìí torí ọ̀pọ̀lọpọ̀ béèrè sí ń gbénu tàwa o láti béèrè ṣùgbọ́n ẹja fi mọ síbẹ̀ yẹn. màá fẹ́ kẹ́ fáwọn èèyàn ní ọ̀rọ̀ àmọ̀ràn nípa tó ní ṣe pẹ̀lú àṣà wa àti ìṣe wa àti tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe kí ni tó yẹ káwọn èèyàn mọ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ wá pe nọ́mbà yín fáwọn èèyàn. mo kí gbogbo àwọn èèyàn wa níbikíbi tẹ́ ẹ wà lénìí lọ́kùnrin lóbìnrin ìbájẹ́ àárọ̀ kùtùkùtù tẹ́ wà ìbájẹ́ ọ̀sán gan ìbájẹ́ alẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn mi rèé tẹ́ ẹ bá wo inú ní ìsìn mẹ́díà kiri ní ìsìn ẹ rí i pé àwọn òyìnbó ti ń gba àṣà wa nípasẹ̀ pé àṣà aláṣàlàwà náà gbà ká má jẹ́ kí ṣẹ̀ṣe ìparun ọ̀pọ̀lọpọ̀ ní òun fẹ́ fọmọ sídìí Ifá mo rọ̀ wá ká fọmọ sídìí Ifá ẹ̀kọ́ gidi wà ń bẹ. mo wo kíní lẹ́nìí mo rí i pé èyìnbó tí mọ́sù ó ti ń tẹ́ ó ti mú yàn wọgbó Ifá fúnra ara ẹ̀ tí wọ́n dẹ̀ ń pe Ifá tí mo dẹ̀ rí i pé Ifá gidi ló ń pè lóòótọ́ ó yà mí lẹ́nu. lóyìnbó tó mú oṣù dání báyìí tó di nǹkan ru ọmọ awo tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n dẹ̀ kọ́ gbó Ifá tó jẹ́ ìbò fúnra rẹ̀ ló mọ́sù tí wọ́n dẹ̀ ń kọrin tó dẹ̀ ń bá a mú tó dẹ̀ ń ṣe gbogbo ètùtù yẹn lọ. ẹ má yẹ kí wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa tán àṣà wa ni àwa la ní kinní ká má tún ní àlọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ ní ìlú mi torí pé ìbò ní tó bá máa tó bí 20 ọdún sásìkò yìí gbogbo nǹkan tí àwa Yorùbá tá a ní a máa wá kọ́ lọ́dọ̀ àwọn pẹ̀lú owó ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o kí a padà sílé àwọn bàbá ní tá a bá tọbì kan tí ò bá sọ́nà ńbẹ̀ ibi òòṣà tá a ti ń bọ̀ tipẹ́tipẹ́ ẹ jẹ́ ká padà síbẹ̀ o ṣé ẹ gbọ́ mi ojú òní ti gbogbo wa o èmi wá ìpè tá a bá tẹ̀lé àmọ̀ràn yìí tá a padà sí ibi táwọn bàbá wa ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan Nàìjíríà á gún régé o gbogbo nǹkan tí gbogbo wa ló máa dá o ẹ wá wo nǹkan wa ni o ìyẹn ni kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ifá ọ̀rọ̀ ẹnu Elédùmarè ni o òun ni àwọn èyìnbó tí ń gbà yìí o tí ó bá tún ayé wọn ṣe wọn ò ní gbà o wọ́n ti gbà ju tiwa lọ torí àwọn èèyàn wa kan ní ìsìn wọn ò fẹ́ gbọ́ ń pa ìràrá so àmọ̀ràn mi nìyẹn o kí ẹ̀yin èèyàn mi lọ́tùn lósìn ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi kí ẹ padà sílé ká gbé àṣà ẹ̀sìn àbáláyé ká gbé lárugẹ kí ìlú tiwa náà kó yé ṣẹrú mọ́ ká lè bọ́ lọ́wọ́ ẹrú torí tí láti ibi àṣà wa tá a filẹ̀ la fi ń ṣẹrú ìlú míì ká lè bọ́ lóko ẹrú ibẹ̀ láti máa bọ́ lóko ẹrú pátápátá o mo rọ̀ wá o àdúrà gbà o èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ni
olóyè Ifádámiláre Àyìnlá Alápá Ọ̀pẹ̀lẹ̀ tí mo jẹ́ Aláàfin ìlú Ẹ̀gbá. Nọ́mbà mi ni 070 39 73 56 50 070 39 73 56 50 bó ṣe jẹ́ nìyẹn o. tọ ṣé òun náà ni WhatsApp nọ́mbà yín? Òun náà mo ṣe WhatsApp. torí àwọn mi máa ń fẹ́ láti báyàn sọ̀rọ̀ lórí WhatsApp. Òun náà mo fi ṣe WhatsApp. ẹ ṣeun o, àgbáyé ò ní tán lórílẹ̀. tọ wọ́n ti kọ́ lẹ́yìn bí ò bá ju méjì lọ́wọ́ bá ti bẹ̀ràn jẹ mèébó tán. ọ̀pọ̀ ọ̀rọ̀ sèré kò kágbọ̀n mọ̀ pé lóye ẹ̀dá ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò wá. ẹ jẹ́ àtúnjọ pàdé ní comment section kámẹ́rò tiyín o. ẹ má gbàgbé Bembeyeke comedy ní YouTube. ó ṣe pàtàkì ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀. ọ̀rọ̀ nípa àṣà àti ṣe wa náà là ń ṣe ń bẹ̀. ẹ máa subscribe kẹ́ẹ̀dẹ̀ máa share ẹ̀ fáwọn ẹlòmíì. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi. Bembeyeke lẹ̀ ń pè wá lónìí mọ̀ pé tí wo ló ní Bembeyeke ẹ tún máa share ẹ̀ fáwọn ẹlòmíì ló ní Bembeyeke. òní lónìí ń jẹun ògbó mi o ẹni máa kú ìyẹn pàdé ẹni máa sin ọba dúró dé mi ọjẹ́ ń bọ̀ sọ mi o òtútù yìí mú ẹ bá mi wáyà mi lọ ọ̀rọ̀ yìí ń bẹ mí ta ló fa buké lóyún abuké wádìí ẹ̀yìn ó di sáyà gẹ̀ǹgẹ̀ ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní ń gbé kọ́dákọ́dá ìpalámọ́là oko kí lalákọ̀wé ń ṣe ní kóòtù ọdẹ wò máa yọwọ́ lọ́rọ̀ mi o bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o dákun máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi o dákun máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi o. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. ẹ tètè ra tiyín lónìí. bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí
ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn ò sí kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bóyá sọpọ̀ ti lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn Daniel Salomon ó gbàyè òun ni ẹ máa wò.